èmi mà ní. Ta ni? Kí ni orúkọ aṣọ yín nílé aláró? Ọ̀rẹ́ kí ni ìpa yín ṣèdí? Ṣé rí ojú tí ò bá ṣe ni láǹfààní kò nílò pé èèyàn fi tìró gbé lárugẹ. Ọmọlára ìyá rẹ̀ mọ̀ ni. Ẹ mọ̀ sọ bá ọmọ bàbá mi. Ìyá ta ni? Ṣé ìyá lélẹ̀? Ìyá tó ya lọ bí àgbàrá tó ṣàn tí ò bójú wẹ̀yìn. Ìyá tí ò lè febi paná nítorí ọmọ. Ìyá tí a fi ayé jẹ lógún ju ọjọ́ ọ̀la ọmọ ẹ̀ lọ. Mélòó ni mo fẹ́ kà nínú eyín adípèlé yín? Ṣé fẹ́ gbọ́? Àtẹ́lẹwọ́ ò lè hunrun o. Èékánná ọwọ́ tẹ̀sí wò yìí kò lè họra taṣọtaṣọ. Sẹ́rí gbogbo abiyamọ tí ò bá tọ́jú ọ dandan kọ́ ni kò jẹun ọmọ. Èmi lẹ́nu kóró gbá lẹ́nu ẹ̀ èmi ló ń bá wí bẹ́ẹ̀ kò yé ẹni abiyamọ lèmi mi ò kì í ṣabiagbà ìyá ọmọ tí dúró ti ọmọ gidi gan lójú méjèèjì lèmi pàápàá pẹ̀lú kò yí ọ ni ìwọ mọ̀ pé ibi tó tutù ló yí ọpọlọ ṣùgbọ́n tó jẹ́ pé ọpọlọ ò rí ibi tó tutù ló sọ pé ibi tó gbóná ni tọ́pọ̀lọ́ wá ń forí tì pé bó pẹ́ títí yóò tutù tí ò bá tutù tọ́pọ̀lọ́ ò bá lọ yóò kú ni tẹ́mi ò bá fi wọlé ní ọmọ ọdún 13 tí wọ́n sọ yìí ó ṣeé ṣe kí n ti kú kó jẹ́ pé ń rọ ọjọ́ òní kú kan máa rántí pé mo sì níyà o torí náà mo ṣe gbìyànjú agbára mi. Kí ni ìgbìyànjú yín gan? Kí ni ìgbìyànjú yín gangan ẹ sọ fún mi? Kẹ́ ẹ kúkú kú kí n máa fi yín yangàn pé abiyamọ nìyá tó bí mi. Ó sàn ju bẹ́ẹ̀ ṣe wà láyé tí ilé ìfọwọ́ yín sọ̀yà lọ. Mẹ̀bí bàbá mi ló mọ̀ ń ṣe gbogbo nǹkan fún mi. Ẹrù wo náà wá dìlé yín lórí tó wúwo tó bẹ́ẹ̀ gẹ́ tẹ́ fi wá kalẹ̀ tẹ́ bá fi ayé lọ. Ṣó tán ṣé o ti rí n tó dálẹ̀ láàrin èmi àtọmọ mi tó kẹ̀yìn ara wa dára wa obìnrin gidi lèmi aláṣìírí obìnrin ni mí aláṣìírí ìyá fọmọ ni mí pàápàá ṣó wá rí ṣó wá tán àṣírí rẹ tí n fẹ́ kó tú tí mo ṣe ń sá síwájú tí mo ń sá sẹ́yìn òun ló padà wá fúnra ara rẹ tú yìí ó dáa bó ṣe tú fúnra rẹ yìí wàá gbọ́ o ìwọ kò yí ẹni tó bá yẹ ó mọ̀ pé abiyamọ gidi lèmi èmi kì í ṣe abiyagbà ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà lọ́ọ̀dẹ ọkọ ẹ̀ tó jẹ́ pé yóò máa kẹ́ ọkọ ẹ̀ yóò máa bọ àṣírí kò ní fẹ́ káṣírí yóò tún sáré bíi pé ọmọ ó mà ṣírí ẹ̀ irú ẹ̀ lèmi kìíní yìí tí wọ́n wò yìí kó tó di pé ó pọ́n ọmọ ọdún 13 tí mo gbé ẹ sílẹ̀ tí mo lọ mo mọ ìyà tí mo jẹ mo mọ tí mo fara dà lọ́dọ̀ bàbá rẹ̀ kí n tó lọ mo rí i pé ó ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì mo ṣe fi ẹlẹ̀ lọ pé tí n bá túbọ̀ wà ń bẹ̀ ó ṣeé ṣe nǹkan tí mo fẹ́ kó dà lọ́jọ́ òní kó o jẹ́ èèyàn kó o má lè jẹ́ èèyàn torí nígbà tí n bá ti kú kí láǹfààní wàá gbọ́ kinní kan tí n bá ti ń parọ́ kó máa já mi gbogbo pò ń ná tọ́rọ̀ ń ná kọ́bọ̀ ní kékeré kó tó di ọmọ ọdún 13 èmi yìí mà ní tí n bá forí jágbọ́ forí gbọ́dọ̀ kí n rówó kí n wá kó sí lápò ní kọ̀rọ̀ pé kó má jẹ́ kó o mọ̀ kó o lè máa rí bí bàbá gidi bàbá dáadáa tó yẹ kí abiyamọ ọ̀pọ̀lọpọ̀ míì máa ṣe tèmi sì mọ̀ pé abiyamọ míì wà tó ń ṣe bẹ́ẹ̀ ṣé o wá rí owó tí wọ́n fi ń tajà tó wá kó fún ẹ tí wọ́n fi dèèyàn lónìí èmi kíní yìí àti ẹlẹ́dàá tó dá mi ni mo kówó fún ẹ pé kó wá kó fún ẹ kó má fi tajà kó lè yéèyàn èmi yìí ló wàá fẹ́ rí gbogbo abiyamọ tó fi ọmọ ẹ̀ sílẹ̀ nílé ọkọ ẹ̀ tá a bá béèrè yóò rí wí kì í ṣe pé gbogbo abiyamọ ló yọ oníranù ló fẹ́ rìn ní ìyá káàkiri ṣé bí kọ́mọ ó lè jẹ́yàn ni ó ṣe o mi ò bá mi dèrè o. Màmí ẹ má bínú àṣé lóòótọ́ ni wípé ẹni tí ò gbọ́ tẹnu ẹ̀ gà lá ló ń pàtọ́
àṣé wípé téèyàn ò bá gbọ́ tẹnu abiyamọ èèyàn ò gbọ́dọ̀ mọ tòkèrè mú wọn lọ́tàá. Béèyàn bá bá abiyamọ léèrè yóò rí wí. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ dáríjì mi ìyá mi, ẹ dáríjì mi. Please kindly subscribe to my YouTube channel for more intriguing and educative movies. Ibẹ̀lẹ̀ tí màá rí fíìmù mi wò dáadáa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Lára celeb ẹ bá mi subscribe sí. Ẹ jọ̀ọ́, that is the only way you can help me. That is the only way you can support me. Continue to enjoy my content. Don't forget to like, share and comment. I love you. Ẹ ṣé gan ni.